Akọni nínú igbó, ọkùnrin takuntakun ni. Àwọn igi àbàmì wà fún àpẹẹrẹ alédèdìgì míì ká bá apẹ tí àwọn ẹbọra fi ń dáná. A dẹ̀ lè bá oúnjẹ bí iyán ló wọ́pọ̀ jù tá máa ń bá àti ọbẹ̀. A ní àràbà, a ní àrèrè, ìrókò wà, ayùnrẹ́ wà, tíìkì wà, mìláínà wà. A ti pàdé ìgalà, ọ̀bọ tó burú tó sáré sí wa tó fẹ́ ṣe wá léṣe. Fún àpẹẹrẹ alédèdìgì míì ká bá apẹ tí àwọn ẹbọra fi ń dáná. A dẹ̀ lè bá oúnjẹ bí iyán ló wọ́pọ̀ jù tá máa ń bá àti ọbẹ̀ ẹ̀gúsí. A ti ń gbé igi lóríṣiríṣi bọ̀ pé èèyàn tiẹ̀ ń dojú pẹ́pẹ́pẹ́ èmi náà gbé ẹ̀rọ o, mo fẹ́ la igi yìí, mo fẹ́ gé, mo sì fẹ́ kí gbégi lódò mi bá mi kó igi ahùn ni. Orúkọ mi ni Ọ̀túnba Ọlágòkè Samson, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Sampeace Plank Supply. Mo jogún bá nílé, mo sì tún ní ìmọ̀ nípa ẹ̀ nípa kíkọ́. Àti kékeré bí ọmọ ọdún 15 ni mo ti ń tẹ̀lé màmá mi ṣe iṣẹ́ káàkiri. Igi tán ń pè ní ahùn ni mo kọ́kọ́ gé. Ní tó jẹ́ kí n fẹ́ràn láti gé igi ahùn ni pé gbogbo ẹ̀yà ló nífẹ̀ẹ́ rẹ̀. Àwọn Haúsá wọ́n máa ń rà dáadáa, ilẹ̀ Yíbò wọ́n fẹ́ràn ẹ̀. So àwa náà bí a fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bíi decking, linted. Ó tún wúlò fáwọn tó máa ń fi òkú àgbà pamọ́ láti fi ṣe pósí. Oríṣiríṣi igi ló wà. A ní àràbà, a ní àrèrè, ìrókò wà, ayùnrẹ́ wà, tíìkì wà, mìláínà wà. Pé kò sí iṣẹ́ tí a ò lè fi àwọn igi tí mo dárúkọ yìí ṣe. Wọ́n sì rọrùn láti gé. Fún àpẹẹrẹ ẹ lè bá àràbà ní ojú ọ̀nà tó dẹ̀ jẹ́ pé ó máa ṣe ìdíwọ́ láti dé bí àwọn igi tó kù bí ìrókò. So ẹ ọ̀kọ́ mọ̀ ń balẹ̀, tẹ bá clear ẹ̀ tẹ kú kúrò lọ́nà ẹ rí ọ̀nà láti tẹ̀síwájú. Igi ìrókò ó jẹ́ igi tí àwọn furniture tá ń pè ní carpenter wọ́n máa ń lò àti àwọn gbẹ́gilére. So kò sí iṣẹ́ tí wọn ò lè fi ṣe, tí wọn ò lè fi dá lára. Èèyàn gbọ́dọ̀ jẹ́ akíkanjú tí ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ. Ó gbọ́dọ̀ wà hardworking tó lè ṣiṣẹ́ nígbà àti àkókò. Akọni nínú igbó, ọkùnrin takuntakun ni. Bọ̀ ọkùnrin takuntakun tí mò ń sọ ẹ̀ kìí ṣe ológun o. Ó ní ìgbọ́kànlé pé ohun gbogbo ló ṣeé ṣe. So kò ní bá ìjákulẹ̀ pàdé pé tán bá ní igi yóò ṣe gbé. Kò sí nǹkan tó jọ nínú ọkùnrin tó bá ń jẹ́ akọni. Àràbà ni. Èyí tí ó fa ti tàràbà yẹn ni pé ó jẹ́ igi tó tóbi. Tó yẹ pé tó wà ní òdì kejì a ní ríra wa. Ó sì gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe ọjọ́ tá ń bẹ́ tá ń ti ṣọ́ọ̀kì sí lọ́fun títí tá fi ń gbé ẹ lulẹ̀. Lọ́jọ́ kìíní tá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ àkọ́kọ́ bẹ́ torí a ti rí pé ó fì sí apá ọ̀tún, a sì lè dúró lápá ọ̀tún, a dẹ̀ fẹ́ kó padà wá sí apá òsì. So àkọ́kọ́ bẹ ojú ẹ̀, ó gbà wá ní àkókò tó pọ̀. So ìgbà tá a débẹ̀ lọ́jọ́ kejì a fọ́ lulẹ̀. Bí ọjọ́ kẹrin síjọ́ karùn-ún gbégilódò ò lè gbé, a ní láti là á fọ́ sí méjì ká tó gbé sórí gbégilódò. Òótọ́ ni igi àbàmì wà nínú igbó, ṣùgbọ́n nípa ìrírí táwa ti rí lẹ́nu ẹ̀. Fún àpẹẹrẹ a fẹ́ gé igi ìrókò, a bá oúnjẹ nídìí ẹ̀ àti apẹ tán fi dáná. So nínú ìrírí àwọn tó tún jù wá lọ, ó jẹ́ kó yé wa pé kò sí tẹ́ ò lè bá nínú igi àbàmì. Fún àpẹẹrẹ irú ìjọ tá a bá challenges pàdé nídìí ìrókò tá ń gé tó ń dí àtọ̀ àwọn tó jù wá lọ.
wọ́n dẹ̀ bá sọ̀rọ̀, wọ́n sì sọ fún wa pé ok àyè ti wà fún yín, ẹ bínulẹ̀, kò sì méwu dání fún wa. A ti pàdé ìgalà, a pàdé ọ̀bọ àti àwọn ejò oríṣiríṣi. Lára àwọn tájọ máa ń wà nínú igbó, a ní ẹnìkan tó jẹ́ pé bàbá ẹ̀ ó mọ̀ ń paṣẹ ọdẹ, tó dẹ̀ ní ìbọn àgbélẹ̀rọ tí àwọn ọlọ́dẹ máa ń lò, so ó fi kojú irújọ́ tá a pàdé ìgalà, ó fi kojú ẹ̀. Ó wọnú ara wọn, bọ̀ á ní orí ọ̀fẹ́ nípa ọmọ ọdẹ kan tó wà láàrin wa, so tá a bá fẹ́ lọ inú ẹ̀ náà dùn pé ẹjẹ́ àjọ lọ, torí gbà mí wà tó yẹ pé kò kí ṣojúmọ́ mọ́, a lè ti wà lóko látàlẹ́ títí dòru, so òun wà pẹ̀lú wa. Ènìyàn lásán bí èmi náà lè ṣe nípa orí ọ̀fẹ́ látọwọ́ Ọlọ́run, so tí ò dẹ̀ ní mú ewu dání fún. Ẹni tí mo rí pọ̀ gan, torí mo rí pé ọjọ́ ọ̀la iṣẹ́ yìí ó dára. Ọlọ́run ti ṣe, ó ti fún wa lórí ọ̀fẹ́, a ti fi fẹ́yàwó, a ti bímọ, a ti fi rán ọmọ lọ ilé ẹ̀kọ́ gíga, a sì fi ṣe ohun rere. A ti ń gé igi lóríṣiríṣi, bọ̀ pé èèyàn tiẹ̀ ń dojú kọ pé èmi náà gbé ẹ̀rọ o, mo fẹ́ la igi yìí, mo fẹ́ gé, mo sì fẹ́ kí gbégi lódò mi bá mi kó igi ahùn ni. Ẹni tí ènìyàn nílò ni ó gbọ́dọ̀ ní ìgboyà, kò sì gbọ́dọ̀ ní ìbẹ̀rù, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ní gbogbo ìgbà ó gbọ́dọ̀ wà active, kò dẹ̀ sí nǹkan kan tó gbọ́dọ̀ bà lẹ́rù. Àràbà ni wọ́n ń pè, ó fún wa ní wàhálà púpọ̀ nípa pé ó jẹ́ igi tó tóbi, tó sanra, tí ẹni tó wà ní òdì kejì ò ní rí ẹni tó wà níbí. Àwọn igi àbàmì wà, fún àpẹẹrẹ a lè dé digi míì ká bá apẹ tí àwọn ẹbọra fi ń dáná, a dẹ̀ lè bá oúnjẹ bí iyán ló wọ́pọ̀ jù tá máa ń bá, àti ọbẹ̀ ẹ̀gúsí. Kò sí nǹkan kan tá máa ṣe sí, a ó gé igi táwa fẹ́ gé, a filẹ̀ síbẹ̀, so àmọ́ ìpìlẹ̀ sí oúnjẹ, so kò sí nǹkan tá fẹ́ fi ṣe. Oore ọ̀fẹ́ Ọlọ́run, a ò tí ì rí àtúbọ̀tán búburú nípa ẹ̀, torí àwa nígbàgbọ́ pé ohun gbogbo ló ṣeé ṣe tí Ọlọ́run bá lọ́wọ́ sí, so kò jẹ́ ká bẹ̀rù pàdé nínú ìrìn àjò náà. A ti pàdé ìgalà, ọ̀bọ tó burú, tó sáré sí wa, tó fẹ́ ṣe wá lè ṣe, bọ̀ nípa oore ọ̀fẹ́ àwọn tá a jọ ń kóra wa rìn nínú igbó. A ní ọmọ kan tó jẹ́ bí bàbá ẹ̀ jẹ́ ọdẹ, so máa ń gbé ìbọn ìbílẹ̀, ó máa ń gbé rìn. Èèyàn lásán lè ṣe o, èèyàn lásán bí èmi náà lè ṣe tó bá ti ní ìgboyà. Ìyàtọ̀ tó wà ń bẹ ní ìsìn ni pé iṣẹ́ yẹn ti yàtọ̀ sí ìgbà tí a bá lọ́wọ́ àwọn ìyá wa àti bàbá wa. Ní ọ̀nà yìí ni pé láyé ìgbà yẹn a máa ń wọ inú igbó gé igi, bọ̀ láyé ìsìn wọ́n lè la igi nínú oko tẹ́ máa fi ọkọ̀ kékeré kó jáde, so ó ń jẹ́ kí ìdojúkọ àwa agbégilódò ó jẹ́ kó nira, torí n tó ń pè ní agbégilódò ni pé igi tán bá gbé lórí oko wọ́n á gbé wá sí sawmill, wọ́n á là á nídìí machine tó ń jẹ́ CD machine, wọ́n á là á sí oríṣiríṣi nǹkan tá a bá fẹ́. Ṣùgbọ́n ní ayé ìsìn wọ́n ti ṣe tó ti rọrùn, tó yẹ pé wọ́n lè la igi mọ́lẹ̀ lóòrò níbi tó wà, tí wọ́n á dẹ̀ ran ọkọ̀ kékeré láti kó jáde. Ìmọ̀ràn mi ni pé ní gbogbo iṣẹ́ tí ẹ̀dá bá ń ṣe láyé, ó gbọ́dọ̀ ní àforítì, ó sì nígbàgbọ́ pé kò sí tí ò ṣeé ṣe, torí iṣẹ́ tó dára ni, iṣẹ́ tó lérè, tó ní ọjọ́ ọ̀la òní, so tán bá lè faradà àwọn náà ò bá èrè ẹ̀ ń bẹ.